màmá àǹtí Jádesọ́lá ṣàlàyé bí ọkọ wọn ṣe lo àkọ́bí ọmọ wọn fún ètùtù agbára. tèmi náà sì ṣàlàyé fún màmá bí wọ́n ṣe lo ọmọ rẹ̀ nípa ṣíṣàlàyé àlá tí àǹtí Jádesọ́lá tí wọ́n lá tí wọ́n sọ fún mi. mo wí fún màmá pé ṣe ni wọ́n so ọwọ́ ọmọ rẹ̀ sẹ́yìn o tí wọ́n faṣọ bò lójú tí wọ́n sì fọ ọmọ odó mọ́ lórí. ẹ wò ó, mo fún àwọn méjèèjì láàyè o láti sunkún. ìbànújẹ́ sì hàn gbangba lójú màmá àǹtí Jádesọ́lá. lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́wàá mo fẹ́ ṣàlàyé fún àwọn méjèèjì bá a ṣe bẹ̀rẹ̀ àdúrà lórí ọ̀rọ̀ tí mo gbọ́, ṣùgbọ́n sì ìyàlẹ́nu mi màmá àǹtí Jádesọ́lá fèsì pé pásítọ̀, ọ̀rọ̀ sì kù. ẹ wò ó, ọ̀rọ̀ tí màmá yìí sọ yìí ó yà mí lẹ́nu. ọ̀rọ̀ wo ló tún fẹ́ kù? ṣé ọ̀rọ̀ míì tún wá lè wà bí tó burú ju ètà àti gbọ́ lọ ni? àṣé ọ̀rọ̀ sì kù lóòótọ́. mo wí fún màmá pé kí ló tún kù tí wọ́n fẹ́ sọ. wọ́n sì fèsì pé àwọn làwọn pa ọkọ wọn o. ẹ wò ó, mo dákẹ́ lọ, mo sì ń wo màmá lójú kọ̀ǹpútà mi. ṣe ló dàbí ẹni pé n ò gbọ́ ohun tí màmá sọ. ẹ wò ó, kì í ṣèmi nìkan lọ̀rọ̀ yìí tó bá bí òkúlùtù o. àǹtí Jádesọ́lá pàápàá wọ́n fò dìde lórí ìjókòó, wọ́n sì kígbe pé ayé o, ayé o léraléra. mo bi màmá léèrè pé kí ni wọ́n wí gan-an. ṣe ló dàbí ẹni pé n ò gbọ́ ohun tí wọ́n sọ tẹ́lẹ̀. màmá sì tún fèsì pé ṣe bí àlàyé ọ̀rọ̀ ni mo fẹ́ gbọ́, tí mo sì ti fi dá wọn lójú pé kò lè séwu. nítorí náà ó jẹ́ dandan pé kọ́rọ̀ náà kó kúrò lọ́kàn wọn kí wọ́n tó kú. màmá tẹ̀síwájú ọ̀rọ̀ pé ó ló fi májèlé sí oúnjẹ tí ọkọ òun jẹ tó sì kú fínfín. mo ní kí màmá pé àǹtí Jádesọ́lá súnmọ́ tòsí torí wọ́n ti fò dìde kúrò lórí àga nígbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, nítorí pé wọn ò fẹ́ kí àǹtí Jádesọ́lá kí wọ́n pàdánù nǹkan nínú ọ̀rọ̀. àǹtí Jádesọ́lá fúnra wọn wá fèsì pé òun náà ń bẹ́ ń tòsí, òun kàn lè jókòó ti màmá òun mọ́ ni. mo wá rọ̀ wọ́n pé ká má ṣe bẹ́ẹ̀ o, àṣírí ọ̀rọ̀ òun là ń wá kiri. ó sì jẹ́ dandan pé kí gbogbo wa kájọ fojú sùnùkùn wò ó. ẹ wò ó, màmá àǹtí Jádesọ́lá wọ́n tẹ̀síwájú ọ̀rọ̀ pé lẹ́yìn tí ọkọ wọn ti lu àkọ́bí ọmọ wọn tán, owó dé jaburata, òkìkí ọkọ wọn nínú òṣèlú ó sì pọ̀ sí i lórílẹ̀‐èdè Nàìjíríà. kódà ọkọ wọn ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń kó kiri tó ń bá a ṣiṣẹ́, tó sì dá wọn lójú pé iṣẹ́ agbénipa òun ló ń fi gbogbo wọn ṣe. màmá tẹ̀síwájú pé àwọn pàápàá fúnra lára wọn ń kọ́ ṣe lọ́kọ wọn ń bù náà lábùdànù fún wọn kí wọ́n tó béèrè owó kankan. ọkọ wọn ti fún wọn nílọ́po. kódà aláṣọ tí ó fọwọ́ rọ́ wọn sẹ́yìn nínú òwò aṣọ títà wọn ò pọ̀ rárá o ní ìlú Èkó. kò sì pẹ́ lẹ́yìn èyí àwọn ti gbé ikú àkọ́bí wọn ti gbé kúrò lọ́kàn. ṣùgbọ́n ohun kan tí wọ́n wòye nígbà náà ni pé oyún mi ò wá mọ́ o. gbogbo akitiyan tí wọ́n ṣe, gbogbo àjò tí wọ́n ṣe láti bí ọmọ míì, pàbó báyìí òun ló ń já sí. màmá tẹ̀síwájú ọ̀rọ̀ pé lẹ́yìn ọdún bíi 15 ọkọ wọn tó pè wọ́n o. ó sì ṣàlàyé fún wọn pé kí ni ọjọ́ sí tí wọ́n ṣe nígbà náà ó nílò rè ní ìwo bí ọ̀rọ̀ àwọn elélè ìbò. màmá ní ọ̀rọ̀ òun ò tiẹ̀ kọ́kọ́ yé wọn tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí ọkọ wọn ṣàlàyé pé ọdún 15 ni òun gbọ́dọ̀ lo ọmọ òun láti fi ra ẹ̀mí òun padà tágbára kò ṣeé mú tí ó tún máa ṣiṣẹ́ lọ lónìí rẹpẹtẹ. màmá wí fún mi pé ẹ̀rù bà wọ́n, ẹ̀mí wọn sì fẹ́ jáde lẹ́nu wọn nígbà tí ọkọ wọn sọ̀rọ̀ náà fún wọn. ṣùgbọ́n àwọn ò barajẹ́ lójú ọkọ wọn o. wọ́n á bi màmá léèrè pé kí ni díẹ̀ tẹ́ fi barajẹ́ lójú ọkọ yín. màmá sì fèsì pé ní kété tọkọ wọn ti sọ̀rọ̀ náà jáde lẹ́nu làwọn ti pinnu lọ́kàn ara wọn pé láyé àbádà kò tún sóhun kan mọ́ o tí ó gba ọ̀kan yòókù lọ́wọ́ wọn. àlàyé màmá ni pé bí wọ́n bá gbà tí wọ́n tún lu èkejì pamọ́ wọn lọ́wọ́, kí ni yóò wá jèrè tiwọn báyìí nínú ayé. bó bá sì wá le jù, bó bá tún wá dọdún 15 míì tọkọ wọn tún lè nílò ọmọ míì, ṣe ni ó lọ fẹ́yàwó tí yìí ó sì bímọ ètùtù fún. ṣùgbọ́n àwọn ń kọ́ ìbò láyé tí wọ́n wàá parí sí báyìí. ẹ wò ó, màmá láwọn béèrè lọ́wọ́ ọkọ wọn pé ọjọ́ wo wá ní báyìí tí wọ́n ṣètùtù náà. ọkọ wọn náà sì fèsì pé bọ́dún bá ti ń parí báyìí ni wọ́n gbọ́dọ̀ ṣètùtù. ṣùgbọ́n kí 30 ọjọ́ tó pé àwọn ti po májèlé fún ọkọ wọn o. ìyẹn náà sì tàtẹrù ń pa á. ìrọ̀lẹ́ ọjọ́ náà gan báyìí òun ni wọ́n sin ọkọ wọn ní ìlànà mùsùlùmí. ẹ̀yin ọmọ Ọlọ́run, mọ̀ mí kanlẹ̀ o. ṣùgbọ́n mo béèrè lọ́wọ́ màmá pé ṣé bí kìrìsìtẹ́nì ni àǹtí Jádesọ́lá pè wọ́n? àwọn náà sì fèsì pé bẹ́ẹ̀ ni, àwọn ìṣẹ̀lẹ̀ kan ló fà á tí wọ́n fi forí sábẹ́ Jésù. ẹ wò ó, bí mo ṣe fẹ́ máa ṣàlàyé fún màmá ọ̀nà tá a gbé àdúrà gbà, bẹ́ẹ̀ ni màmá tún fèsì pé pásítọ̀,
ọ̀rọ̀ sì kù. Mo béèrè lọ́wọ́ màmá pé kí ló tún kù báyìí tó ju èyí tá a ti gbọ́ lọ. Màmá sì tún tẹ̀síwájú ọ̀rọ̀ pé ìgbàgbọ́ wọn nígbà náà ni pé bí ọkọ wọn bá ti kú báyìí àbùṣe ti bùṣe. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn, màmá awo ní ìpínlẹ̀ Kogi ó máa rán àwọn aṣojú méjì wá. Mo béèrè lọ́wọ́ màmá pé ṣé lójú àlá àbí lójú ayé? Màmá sì ṣàlàyé pé lójú ayé ni o. Ilé ni wọ́n wà báyìí ní ọ̀sán sátidé kan ní àwọn aláwo méjì kan bá wọlé o. Nígbà tí wọ́n ṣàlàyé ohun tó gbé wọn wá, màmá wí fún mi pé ẹ̀rù ńlá bà wọ́n. Wọ́n béèrè lọ́wọ́ àwọn aláwo pé ọ̀nà wo báyìí náà fi mọ́lé wọn. Àwọn aláwo méjèèjì náà sì ṣàlàyé pé ṣé ọkọ rẹ̀ ò sọ fún ni pé àwọn ló wá ṣètùtù sórí ilé wọn kí wọ́n tó bẹ̀rẹ̀ sí kọ́ ilé. Ẹ wò ó, àwọn aláwo wọ́n ṣàlàyé fún màmá àti Jádesọ́lá pé ìwádìí wọn fi hàn gbangba pé òun báyìí òun ló pa ọkọ rẹ̀ nítorí pé kò ṣeé mú lóògùn tọkọ rẹ̀ ṣe. Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ ilẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ ọlọ́pàá, ó ní àwọn ètùtù kan tí màmá àti Jádesọ́lá tó gbọ́dọ̀ ṣe ní kíákíá tí ò bá fẹ́ ráre kú. Ẹ wò ó, ọjọ́ kejì ọjọ́ náà, dípò kí màmá àti Jádesọ́lá kó lọ ṣọ́ọ̀ṣì, ilé ló wà o. Àtòun àti àwọn aláwo méjì tí wọ́n bẹ̀rẹ̀ ètùtù tó lágbára. Àwọn aláwo méjèèjì yìí sì lò tó ọjọ́ 4 ní ilé wọn. Lẹ́yìn ètùtù ni wọ́n wá wí fún màmá àti Jádesọ́lá pé ìdí ètùtù ni pé ẹni tí ẹ̀mí ọkọ wọn bá ti bọ́mọ́ lọ́wọ́ báyìí pẹ́rẹ́, onítọ̀hún ó ti rugi oyin nù. Ṣùgbọ́n kí wàhálà náà má bàa pọ̀ sí, ó di dandan pé kí wọ́n tètè parí ètùtù. Màmá wa làwọn béèrè lọ́wọ́ àwọn aláwo pé ètùtù tí wọ́n ti ń ṣe báyìí fọ́jọ́ 3-4 ńkọ́, ṣẹ́yìn ò ti parí gbogbo rẹ̀ ni? Àwọn aláwo tí wọ́n rán wá yìí wọ́n sì fèsì pé nítorí ikú àkúfà òun ni wọ́n ṣe ṣe àwọn ètùtù yìí hàn. Àwọn aláwo wá ṣàlàyé ètò gan báyìí tí màmá àti Jádesọ́lá gbọ́dọ̀ ṣe. Ilẹ̀ sì mú wọn ró. Ètùtù náà ni pé ọmọ méjì ni wọ́n fi ṣe ètùtù kóhun tó rùn kó lè tán lẹ̀. Ètùtù àkọ́kọ́ èyí ó jẹ́ ètùtù tó yẹ kí ọkọ wọn ṣe kó tó kú lójijì. Ìkejì ńkọ́ èyí ó ní ẹ̀jẹ̀ táwọn pàápàá tí wọ́n ta sílẹ̀. Ẹ gbọ́, báwo lọ́lọ́mọ kan yóò ṣe ṣe ètùtù ọmọ méjì? Wọ́n fún mọ̀mọ́ lọ́nà àbáyọ lọ́jọ́ náà o. Ọ̀nà àbáyọ tí wọ́n fún mọ̀mọ́ ni pé kó dúró o kí ọmọ rẹ̀ kan ṣoṣo yìí kó bẹ̀rẹ̀ sí í bímọ. Wọ́n á ní tó bá ti bímọ méjì báyìí, wọ́n ó lo àwọn ọmọ méjèèjì àkọ́kọ́ láti fi kó nǹkan tó ń rùn lẹ̀, ogun tán nù. Tàbí kí mọ̀mọ́ kí wọ́n gba àwọn ọmọ méjì bí ọmọ ọ̀dọ̀ tàbí ọmọ alábàágbé. Ó lè jẹ́ ọmọ mọ̀lẹ́bí kí wọ́n ṣáà máa bá wọn gbélé. Wọn tó bá yá díẹ̀, àwọn méjèèjì ni wọ́n lò fétùtù. Àwọn aláwo wá wí fún màmá pé bó bá ti lè lo àwọn ọmọ ọlọ́mọ, ọmọ tiẹ̀ ìyún àti Jádesọ́lá ìyún ti bọ́nù. Wọ́n á béèrè lọ́wọ́ màmá pé kó dákun kó wí fún mi option wo ló mú bí ọ̀rọ̀ àwọn ilé ìbò. Wọ́n sì fèsì pé àwọn gba ọmọ ọ̀dọ̀ kan ní o, àwọn sì tún mú ọmọ àbúrò wọn kan mọ́ra. Ìdí ẹ̀ ni pé ọmọ tí wọn ò tí ì dàgbà tó nígbà náà láti lọ́kọ. Ẹ wò ó, ní gbogbo ìgbà yìí ṣe láti Jádesọ́lá tó gbé orí lé tábìlì. Ó ń kùn níbẹ̀, ṣùgbọ́n èmi ò mọ nǹkan tí wọ́n ń sọ. Wọn ò tiẹ̀ dá sí ọ̀rọ̀ wa mọ́ látìgbà náà. Alábàjọ àǹtí tó ti lé lógójì ọdún tí ò bímọ, báwo ni ó tiẹ̀ ṣe bímọ nígbà tí ò lọ́kọ kan tó yantiri? Àwọn ọmọ ọlọ́mọ báyìí òun làǹtí aláǹtí kó tira. Àwọn èèyàn tí ò sì mọ̀ délédélé wọ́n sì ń fa àwọn ọmọ ọlọ́mọ pè é ní ìyá alágbájá. Ó mà ṣe o, àmọ́ gangan fúnra ẹ̀ ń kọ́ àìmọye ọmọ ọlọ́mọ tó bá wọn tọ́. Ìgbàgbọ́ mọ̀mọ́ ni pé bóun bá tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ, Ọlọ́run ó ti torí àwọn tóun ṣe wọ̀nyí yóò dáríjì òun. Ó mà ṣe o. Alábàjọ tí màmá ṣe wá di kìrìsìtẹ́nì àpàpàǹdodo láti bo ẹ̀ṣẹ̀ àná mọ́lẹ̀. Ìgbàgbọ́ àwọn èèyàn wọ̀nyí ni pé bí wọ́n bá ti ń lọ ṣọ́ọ̀ṣì, èéfín ẹ̀ṣẹ̀ àná kò ní lè rú mọ́. Wọ́n ti gbàgbé àtúbọ̀tán. Ẹ wò ó, mo dákẹ́ lọ báyìí fún ìṣẹ́jú tó pọ̀. Nígbà tí mo wá rí ìrònú ara mi he tán, mo bèè lọ́wọ́ màmá pé èwo ló wá tó kù báyìí. Màmá sì fèsì pé ó kù ọ̀rọ̀ kan péré. Àǹtí Jádesọ́lá gbé orí sókè, ó kígbe, ó ní ha, mo ti kú. Ẹ wò ó, ìkórìtà yìí gan ọ̀rọ̀ ti sú èmi pàápàá. Èmi gan ò mọ tí wọ́n sọ mọ́, torí pé n ò lérò rẹ̀ láyé wípé màmá tójú rẹ̀ dán regerege yìí, màmá tó ń gbàdúrà bíi Dáníẹ́lì, màmá tí ẹsẹ̀ rẹ̀ kì í yẹ̀ nínú ṣọ́ọ̀ṣì, ó lè máa sọ̀rọ̀ báyìí tàbí kó máa kà bòròbò bí àjẹ́ tí wọ́n gbá nínú. Wọ́n á béèrè lọ́wọ́ màmá àǹtí Jádesọ́lá pé kí wọ́n wí fún mi ọ̀rọ̀ wo ló tún kù. Ìgbà náà ni màmá dìde o, wọ́n wí fún mi pé àwọn ń bọ̀ náà. Wọ́n sì wọnú ilé lọ. Ẹ wò ó, nígbà tí màmá dìde wọlé,
àǹtí Jádesọ́lá wò mí, ojú wọn ti pọ́n jọ ń pé ní gbogbo ìgbà tí wọ́n gbóyè lórí tábìlì ẹkún àsunsínú òní wọ́n ń sun. Wọ́n sì wí fún mi pé pásítọ̀ Sàámú, ẹ rí i pé ayé wọn ò látúnṣe mọ́. Mo bù wọ́n ní sùúrù o. Èmi náà wá wí fún wọn pé kò sáyé báyìí tí ò látúnṣe lọ́dọ̀ bàbá mi àgbàlagbà. Ẹ wò ó, lẹ́nu ìgbìyànjú mi ni mo wà o tí màmá fi padà sínú yàrá àgbàlejò. Wọ́n sì gbé kinní ọ̀hún jáde, ìkòkò gbọ́rọ̀ báyìí ní òbí ìgò. Ẹ wò ó, nígbà tí àǹtí Jádesọ́lá torí jẹgbẹdú lọ́wọ́ màmá wọn, ó dìde fúyà, ó sì wí fún mi pé àwọn rò pé ó ṣeé ṣe kí wọ́n tún jókòó mọ́ sẹ́gbẹ̀ẹ́ màmá wọn. Wọ́n ní kí n dákun o, gbogbo ohun tí mò ń wí pátá òun làwọn ń gbọ́. Wọ́n dìde o, wọ́n sì lọ jókòó sórí àga míì. Èmi gan rí ìkòkò pẹ̀lú àwọn tó ń rin jẹ̀gbẹ̀nì. Mo gbèdì fọmọ Ádámọ̀. Mo béèrè lọ́wọ́ màmá pé kí rèé? Màmá sì wí fún mi pé gbẹ́kúdè ni. Mo béèrè ohun tó ń jẹ́ gbẹ́kúdè. Màmá sì fèsì pé nítorí Jádesọ́lá ọmọ wọn ni, kí wọ́n má bàa pa á mọ́ àwọn lọ́wọ́. Mo dá màmá dúró o. Mo sì béèrè lọ́wọ́ wọn pé jọ ń pé díkínẹ́ẹ̀sì ni wọ́n pè wọ́n nínú ìjọ ńlá. Àwọn náà sì fèsì pé bẹ́ẹ̀ ni. Mo mí kanlẹ̀ sí ìrìnkèrindò àwọn kìrìsìtẹ́nì ayé òde òní. Mo ìwọ ọmọ Ọlọ́run. A sì ń bẹ lórí ọ̀rọ̀ tó mú ní ṣe hùn. Ṣùgbọ́n mo gba Ọlọ́run gbọ́ pé ọ̀nà àbáyọ ti dé o fún àǹtí Jádesọ́lá. Ìwọ kìrìsìtẹ́nì tó ò tí ì wá Ọlọ́run alààyè rí, tó jókòó ti ṣọ́ọ̀ṣì fílí gùdù, dákun fàyè rẹ fún Jésù Kristi kó o sì gbé ìgbé ayé ìwà mímọ́, bá Ọlọ́run rìn kó o sì fi òun nìkan ṣègbẹ́kẹ̀lé rẹ nínú ìrìnkèrindò ayé. Dákun máa rántí ọ̀rọ̀ mi pé mo wí fún ọ tẹ́lẹ̀ pé ọ̀pọ̀ nínú àwọn tó wáyé lánàá ló ti balẹ̀ jẹ́, tó bẹ́ẹ̀ tí ìran tó wáyé lẹ́yìn wọn tó ń forí kó.